Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ lórí kí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n ni mo pè, ọlọ́gbọ́n tó ní àgbọ́yé, tó láròjinlẹ̀. Ìjọba, ebi ń pa àwọn èèyàn o. Ẹ rí ẹ̀dẹ̀ tí ń lùsì àwọn kankan tó dẹ̀ pé mo fẹ́ kí ọmọ Yorùbá tó ní àgbọ́yé tó lè understand ọ̀rọ̀ mi àti pé tó bá kí n ṣe Yorùbá náà to understand Yorùbá wọ́n ló lè listen sọ̀rọ̀ yìí. Ìjọba, ẹ rí 1 year to this time tí ẹ bá múra nǹkan burúkú máa ṣẹlẹ̀ gan-an. Nǹkan burúkú yẹn ó ti ń ṣẹlẹ̀ báyìí kò tí ì wọ̀n, àwọn èèyàn máa kú gan-an, olè máa pọ̀ gan-an nílùú. Ìdí tí mo sọ pé àwọn èèyàn máa kú ni pé number one, wọ́n ní ẹ̀mí ara tẹ́ ń wò yìí náà ó fẹ́ ìsinmi, ara tẹ́ ń wò yìí ó fẹ́ ìsinmi, but ìṣẹ́jú àti wákàtí tó fẹ́ fi sinmi yẹn ṣé o tọ́jú nǹkan tó máa jẹ sílẹ̀? Torí ìwọ tó bá rí pé òun sinmi jẹun sùn kò fúnra ẹ ní sinmi ni. Oúnjẹ tó máa jẹ nígbà tó ń sinmi yẹn ṣé o ní oúnjẹ yẹn? Àwọn ènìyàn máa jáde láti aago 6 àárọ̀ lọ síbi iṣẹ́, wọ́n máa dé láago 8, wọ́n máa close láago 8 kó tó dénú ilé bí aago 10. Ó tún máa dígbẹ́ jáde láago 6. Ohun ìṣẹ́jú mélòó ló máa sùn láti Monday to Saturday? Àwọn ènìyàn tó tún add Sunday mọ́ sí torí nǹkan tó ń gbé everyday yẹn everyday ló àwọn àtàwọn bí ẹ̀ fi ń jẹun. Tó bá fi lè sinmi ọjọ́ kan kò sí nǹkan táwọn ẹbí ẹ̀ máa jẹ. Ta ló mọ̀ pé ní ìgbà kan iṣẹ́ tó bá ṣe lọ́jọ́ Friday bóyá ọjà ló ń ta o bóyá business ló ń ṣe o, owó tó bá yẹ lọ́jọ́ Friday wàá ṣe fàájì inú ẹ̀, àwọn ẹbí ẹ̀ máa jẹ, wàá tún gbádùn, wàá tún ṣe ṣìnà nú ẹ̀. Fáwọn tó bá ṣe ṣìnà o, tó yẹ pé o fẹ́ ṣe ṣìnà lọ́kùnrin àbí o fẹ́ gbádùn ṣá, tó fẹ́ gbádùn nínú owó yẹn ó wà ń bẹ̀. But nísìnyí tó bá jẹ́ ọkùnrin tó wà responsible, owó fàájì gan ò yọ, oníyàwó olọ́mọ, owó fàájì gan ò yọ fún ẹ. Àní ẹlòmíì wà ọkàn ẹ balẹ̀ pé èdè ó sì máa mu bí àkànkan ìgbà tí bí a jẹ́ 300 400 ìgbà tó ti jẹ́ 500 gan ẹlòmíì báyìí sí bí àyẹ̀ ń mu kò lè mú fẹnujá ló mú sí fẹnujá ló mú bí kò lọ mú kọ̀kọ́sàn mu jẹ dúgbà wọn kì í níyẹn kẹ̀dẹ̀ rí ó ń ba liver jẹ ó ń banú jẹ but ó dẹ̀ fẹ́ high. Iṣẹ́ ẹlòmíì iṣẹ́ tó pé tí ò bá ti high kò lè ṣiṣẹ́ ni, kò ń ṣe pé smoke kò lọ máa mu kan bọ̀ ẹlòmíì wà dẹ̀ pé lẹ́nu iṣẹ́ ó gbọ́dọ̀ tà nǹkan sẹ́nu bí kò mu gin bí kò mu bíà. Ìwọ tó bá dẹ̀ lè mọtí lẹ́nu iṣẹ́ tó bá ṣiṣẹ́ tán náà ó kọ̀ pé fẹ́ lọ tẹra mi sí fàájì wàá mọtí, ó máa mọtí, ó ti yé, ó máa mu nǹkan tẹ́ pé ó bá ṣe kò ń ṣe pé ọtí náà ẹlòmíì wà dẹ̀ pé tó bá ń bọ̀ nílé ó sì níbi kan tó bá ń yà sí tó máa ra ẹja bóyá catfish bóyá coca fish bóyá tilapia á sì rà lólé fún ìyàwó àtọmọ ẹ̀. Kò sínú oúnjẹ tó fẹ́ jẹ lálẹ́ ọjọ́ yẹn o, ó kọ́ pé owó wà lọ́wọ́ mi mo rówó lé ni but owó torí gan kò tí tó wà àtàwọn fámìlì ẹ jẹun ó fẹ́ ra. Ẹlòmíì wà tọmọ ẹ bá ń lọ school Capriso bíi apple àwọn èso o ò lè ra apple mọ́ fọmọ ẹ lọ school Capriso gan ọṣọ́ sì ń rà fọmọ tó bá wà òkè tọmọ ẹ bá ṣàti jẹun kó nílé tó dẹ̀ ti rọmi sínú water bottle ẹ̀ tó dẹ̀ ti wá bisikíìtì tẹ́tẹ́ náírà méjì fún kó máa lọ ni. Ẹlòmíì gan ògbón jẹ sínú flask fọmọ lọ school mọ́. Àwọn èèyàn tó máa withdraw school ọmọ ti pọ̀ jù, kí ló dé? Ẹ jọ like owó wa like ó ń fẹ́ dànù bí atẹ́gùn kó lọ́wọ́ wa báyìí pé àtẹ́lẹ̀mí bá kó 20,000 naira dání tó bá kó lọ sọ́jà nǹkan tó máa rà pẹ̀lú 20,000 yẹn àwọn pé 20,000 lè kó lọ sọ́jà yẹn iṣẹ́ tó fi bí 15 or 30 days ṣe ni òun àtẹ̀wé bí ọ̀dẹ̀ fi jẹun láàrin ọjọ́ 5. 25 days tó kù kí láwọn máa jẹ. Ẹ jọ ẹ má jẹ́ káwọn ọmọ wa dọmọ lọ́mọ, ẹ má jẹ́ káwọn ọmọ wa dọmọ lọ́mọ, ẹ jọ torí ọmọ tá ọkọ ló ń gbélé ta kọ́tà kò ń ṣọ̀rọ̀ ilé náà, kò ń ṣe pé ilé kíkọ́ náà là ń sọ nǹkan tó lè provide fọmọ ẹ. Yorùbá ní ebi òun pa ni kí nǹkan míì túbọ̀.
ebi tẹ́ ń wò yẹn ó ní agbára débi pé mo sọ ẹlọ́pọ̀ ó máa ń gba ìwà ọmọlúwàbí kò lára èèyàn, ó máa gbé wà oníwà nílé yàn, ó máa gbé wà oníwà, ó máa gbé wọ̀yàn. Ebi ni mo sọ fún yín pé ìkà ọ̀dájú ebi ló ṣíwájú ẹ̀. Nǹkan tẹ́bi bí ó pọ̀ gan-an, ebi bí nǹkan tó pọ̀ gan-an. Ẹ jọ̀ọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè minimize kíní yìí. Ebi ń pa àwọn èèyàn especially time to school wọlé. Èèyàn máa kú gan o, àwọn èèyàn máa kú gan o. Torí ẹ̀rí mi máa kọ́ ní jílára wáyé pé o kò jílára o kò dúró wáyé pé ebi ń pa ẹ́, o tí mọ̀ nǹkan tíyàwó ẹ̀ máa jẹ, táwọn ọmọ ẹ méjì máa jẹ, o ò ní frustrate. Depression ò ní dé láti bẹ̀, torí ìta tó ń lọ náà owó tó máa ń wálé gan, owó ẹnu ara ẹnìkan ló máa tún rí, òtún níyì tó máa ń wálé. Ìyàwó ẹ̀ náà máa ná ẹsẹ̀ síta, torí obìnrin ò ní wò kébi máa pa àwọn ọmọ òun. Àwọn ọkùnrin nìkan la máa mọ bá ṣe máa maneuver, ọmọ kòtò tó ń sọ bọ́lá gbájá ọ̀dọ́ tàmẹ̀dọ̀dọ̀ kìnnìkan o máa rún jẹjẹ. Ibo ni ìyàwó ẹ̀ fẹ́ rìn sí, ibo làwọn ọmọ ẹ̀ fẹ́ rìn sí. Ok, tí tó bá ní káwọn ọmọ ẹ̀ rìn síbì kan, ọ máa bẹ ọmọ ẹ̀ níṣẹ́kíṣẹ́ tí kò lè fún nìkan jẹ. Tó bá lè jẹ́ pé obìnrin náà máa tọwọ́ bọ̀ǹdì, wọ́n máa tọwọ́ bọ̀ǹdì tí kò lè fún nìkan jẹ. Torí nǹkan tí ó yẹ kó provide fún wọn as bàbá ò lè provide yẹ kó dẹ́ ṣe fọ́ọ̀tì tí yín náà. Ìlú ló lè o kọ̀ pé o fẹ́ jáde láàárọ̀, o fowó oúnjẹ lẹ̀ fún ìyàwó àtọmọ ẹ, ìwọ dẹ̀ ń bá tiẹ̀ lọ, kí lo expect kó jẹ? Ọ máa lọ síbi tí o fẹ́, ọ dẹ̀ máa fi lọ́kùlọ̀ lọ wọ́n, ọ máa rán wọn níṣẹ́ kíṣẹ́. Mò ń bọ̀, mi ò tí ì dé instantly báyìí apá kejì.